ọ̀dà èèyàn láwẹ̀ àti sọ́ńbí wá sí. Now 091 wa alaikum salam barakatuh. Àní omi tarawih pé àṣà ni wá kí tarawih àwẹ̀ tá gbà tarawih ò ní ṣe pẹ̀lú àwẹ̀ so ti yé báyìí tarawih ò ní ṣe pẹ̀lú àwẹ̀. Zero 91 2 mẹ́rin wa alaikum salam. Yes sir. Náà bẹ́ẹ̀ ni tó bá ti dalẹ́ àwẹ̀ síwájú kẹ́ tó kálùfàjárì ò tó yọ Ọlọ́run ní láì tẹ̀yìn sínú so ẹ lè súnmọ́ àwọn ẹlẹ́tọ̀ yín tó ti yé báyìí. Hello ẹ kálẹ́ o. Láti Bàkó ǹjẹ́ Bàkó lọ́nà mi àbí ok òun ní jẹ́rùn dájí sásùnbà rákà méjì ni ẹ má kí rákà mẹ́wàá ní Bàkó ẹ má dá wa lálẹ́ o. Now, salamu alaikum. Okay, àwẹ̀ ti bẹ̀rẹ̀. Salamu alaikum. Àwẹ̀ ti bẹ̀rẹ̀. Hello. Kádà ní ẹ̀nà fílà bíbá o ẹni ṣe pé ká sọ àníyàn síta kò sí nínú súnà ẹni mẹ́sọ pé náà wáyé tù kíní kan ìntẹ́ fẹ́ kí ẹ ti mọ̀ ìntẹ́ ń pè láníyàn ní tọ́wà nínú ẹ̀mí yín ẹ̀yẹ sábàdúgbò yín lẹ̀ ìdájọ́ ẹ̀sìn ni pé ìrun tẹ́ fẹ́ kí ẹ ti mọ̀ ìrun tẹ́ fẹ́ kí àníyàn yín náà nù. Now Ibere mi 09098889939 091 2 mẹ́rin 29. Hello. Akálẹ́ o. Tí ma wẹ́ sí kíni? Ẹni tó bá ní permanent torsa so òun ọmọ bọ́ọ̀yàn náà ni tàbí tó bá ní permanent sickness kì í ṣe permanent torsa tó ní permanent sickness tí wọ́n ní kó máa lògùn yóò máa bọ́ọ̀yàn náà ni. 091 2 mẹ́rin 29 39. Wa alaikum salam barakatuh. Okay. Tóòrùn bá ti wọ̀ ni. Kí lẹ wí? Àní tí oòrùn tó dá wà náà lójú tí èsè pé ojú ọjọ́ lórí rí bẹ́ẹ̀ tójú ọjọ́ bá rí bákan bóyá ojú oòrùn ọ̀rànjọ́ náà ẹ ti mọjọ́ tóòrùn wọ̀ lánàá àsìkò tóòrùn wọ̀ yẹn òun náà ni àsìkò ìsinu wa so ti yé báyìí ẹnì kí sọ pé táwọn ìgbà tóòrùn bá wọ̀ tó dájú pé kò lè jáde mọ́ òun ni àsìkò ìsinu wa. So mọ́ngíríbì ní ìsìn bóyá bíi 3 minutes to 7
so gbà mí 7 o'clock tó bá ti wọ̀ àìfà go sí so 09098 88 99 39 hello wa alaikum salam yes náà rárá o ọmọ tí ó jẹ́ pé ẹ̀yin náà lẹ́gùlẹ̀ ń bọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ lè fi ṣe náà bùkátà rẹ̀ wà lọ́rùn yẹn tí bùkátà rẹ̀ ò sí lọ́rùn yín lẹ́ẹ̀bọ̀. Wa alaikum salam ẹ mọ́ lò fọmúlà dọ́jẹ́ ọ náà. So náfìlà téèyàn lè yàn lóru àbí tá à ń pè ní tàràwí ṣe rí ó kọ ní change náfìlà òru náà ní tàràwí so ẹ̀yọ́ tẹ́ ẹ bá ti wá kí tàràwí lẹ́yìn ìmáàmù yín ní mọ́sálásí tẹ́ ẹ sì mọ̀ pé ẹ tó fẹ́ dìde lóru kò sí iye rákà téèyàn ò lè fi ṣe tàràwí rẹ̀ ẹ máa gbọ́ mi ẹ jẹ́ n ṣàlàyé délẹ̀ so àwọn àáfàá kan lọ síbi pé 13 rákà pé ìlànà bíi máa ń ṣe ṣùgbọ́n náfìlà ní ìgbàláàyè wà kódà a lè má ṣe tó yẹ yẹn ṣùgbọ́n ntọ́ kọ́mọ̀jù náà ní 13 20 ẹ̀rí ń bẹ pé kò sí nta lè ṣe ṣùgbọ́n tá a bá wá kí tàràwí tá a sì mọ̀ pa tó fẹ́ ṣe náfìlà lóru ẹ mọ́ kí wítìrì yín lálẹ́ mọ́ tẹ́ ẹ bá ti lè kí wítìrì lálẹ́ ànábì sọ fún wa pé tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ fẹ́ ṣe náfìlà lóru ẹjọ́ jẹ́ pé gbogbo náfìlà òru tẹ́ ẹ ṣe pátá wítìrì lẹ́ẹ̀mọ́ mo rò kó ti yé wa bá kò sí iye tẹ́ ẹ lè ṣe kẹ́ ẹ tó dìde lóru kẹ́ ẹ kí 40 ẹ sáà fara pẹ̀lú ìfarabalẹ̀ iye tó bá wù kálukú ni. ṣé ẹ ti gbọ́ gbogbo ìdáhùn tí mo dáhùn ẹ máa gbọ́ ìdáhùn dáadáa àwọn èèyàn sáà máa ń fẹ́ béèrè kékeré a ní òsì iye tẹ́ ẹ lè yàn ẹ bá yàn 40 ẹ bá yàn 30 ẹ bá yàn rákà méjì. 09098889939 0912 mẹ́rin 2939 wa alaikum salam tó dọ̀ka tún yes. ẹni tí ó lágbára tó sì jàrúgbó kò sí lè gba àwẹ̀ kò tún wá ní nǹkan tí ó fi bọ́yàn lọ́wọ́ kò sí nǹkan tá a sì sí náà tọ́wọ́ ra àwọn fámìlì tí ọmọ bá ṣe kékeré láyò kò sáà ní lọ parẹ́ ṣùgbọ́n ìwọ Ọlọ́run ni owó àtọ́bá rówó kó ṣe o ìwọ Ọlọ́run ni. 09098889939 091 mẹ́rin 2939 wa alaikum salam. ìyẹn lè máa play kí ni ẹ̀yin tí ì ṣe o ìranu náà ẹ̀sẹ̀ àní mo ṣe yìí ṣe o ìranu náà sára nǹkan tí a ní kéèyàn jìnnà sí máa wo fíìmù máa ṣe gbogbo máa waste àsìkò tọ́lọ́n lè yẹn máa lásìkò kódà kẹ́ ẹ máa sùn ó pé yín ju kẹ́ ẹ máa sọ pé ìgbà tí ò sí àwẹ̀ gan lúdò òun ranu yẹn ni máa sábà ta ẹni tọ́wọ́ ẹ dilẹ̀ 080 àti àní mo ṣe yín ṣe o 090 9888 9939 091 2 mẹ́rin 2939 tí ẹ bá ṣe àwọn ìjọba Nàìjíríà tí wọ́n padà rí wípé ká mọ̀ máa náwó lórí ọ̀rọ̀ náà pé kò yẹ kọ́mọ Nàìjíríà ò tún máa sanwó náà mọ́ tí wọ́n fẹ́ kàn bá mú lọ permanently tá à ní náà mọ́ so ẹlòmíì irú ẹ bá kíjọba kan ṣe òtọ́rọ̀ àníná so wọ́n rí pé owó táwọn ná lórí kíní ẹ̀fẹ̀ kan mọ́ wulẹ̀ pé àwọn èèyàn kan tó máa náwó lórí ọ̀rọ̀ náà pẹ̀lú bí ogun kan ṣe wọ́n ẹ̀fẹ̀ kan mọ́jà fún ní iná kọ́ mọ́ wulẹ̀ máa sanwó lóṣooṣù ẹ ṣeun ìjọba wa dúpẹ́ lọ́wọ́ yín o so tí ì bá ṣe bẹ́ẹ̀ irú náà báyìí ẹlòmíì yóò ti lọ gba home video tí wọ́n máa wo oríṣiríṣi kẹ́sẹ̀tì home theatre nǹkan rádaràda tí wọ́n ṣàjókòó tí yóò wá ti wo okùn àdánwò kànga àbànújẹ́ kiri kankan nígbà tí yóò ní tí wọ́n fi dọ̀rọ̀ lẹ̀ àwẹ̀ òní gbò mọ́
ọkàn wo Ànábì ní laysa lillahi hajatun min an yad'a ta'amahu wa sharabahu so kò sí Ọlọ́run ò ní bùkátà pẹ̀lú àwẹ̀ rẹ̀ ju kó ọkàn fi bí panu lọ so èèyàn máa ń lo àsìkò rẹ̀ síbi tọ́lọ́run á lọ gbọ́rọ̀ Ọlọ́run á gbọ́ tafsir àwọn àyè tí ń ṣe tafsir tọ́lọ́run ó wà dáadáa ní Madul Arabi and Nigeria láago 2 sáago 3 àbọ̀ àwa táwa ń bàdàn délé pọ̀ tafsir bàbá wa Isa Akíndélé ní Ọbalẹ́ndé lọ́lọ́run ṣògo ní aago mélòó ni ná síbi 4 àbọ̀kọ́ ni di aago bíi 6 so àwa náà lọ́dọ̀ wa náà ní Fatusi so àwa náà nínú Ramadan látago 5 sí aago 6 àbọ̀ inshallah so kálukú ọláwọn àyè kọ̀ọ̀kan tí kálukú ní Fatusi lọ́dọ̀ wa 5 to 6:30 làwa náà máa ń ṣe tafsir lójoojúmọ́ tí Ramadan fi parí inshallah á bẹ̀rẹ̀ lọ́la so àwọn àyè àtàwọn àyè míì lè má dákọ̀ ayó so káàkiri tí èsì àwọn ibi àyè tí wọ́n ti máa sọ ìtàn Ìjàpá àti yẹn níbo nígbà tí kan wá rugi ìkan fagi lọ́wọ́ so kálukú àmọ́ wá rẹ́ káàkáàkáàkáàkáà àbẹ̀yẹ tí a máa dá wákà ìyá kíní kan ọkẹ́ yẹn ìyá mi náà ẹ bọ́ síjó kíní kan adúpẹ́ fún Ramadana gbogbo àwọn ọ̀ràn tí ò ní jẹ́ kálukú rí ẹ̀sìn gbọ́yé kọ́nà ọ̀bàlẹ̀kọ́lá kọ́sànà ẹ̀ lókúnlẹ̀ Yorùbá so nam 09098889939 yìí ń táàmù àfàsìkò sẹ́nu stẹ́ẹ̀dì tẹ́fì mọ́tàlúdò ẹ mọ́tàlúdò ṣe ti gbọ́ mọ́mọ́ wa ìlànà sí kò rí fóònù bíi a ti sọ pé ẹ face Quran ní ẹ mọ́ Facebook náà wa alaikum salam tarakatu nẹ́tíwọ̀kì yẹn ń dá sí nẹ́tíwọ̀kì náà ti bẹ̀rẹ̀ àwẹ̀ ni so 091242939. Hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Umaru òpè méjì àbí kílẹ̀ bí? Okay, Umaru Tirimizi. Naam, erasa. Ọ̀nà mélòó bí báwo? Kò sádùá mélòó kankan ntọ́ wà ń bẹ̀ ni pé ìdùnnú méjì ń bẹ fáláwẹ̀ ìdùnnú alákọ̀ọ́kọ́ nígbà tó bá fẹ́ sínú so bákan náà níjọ́ tó bá pàdé Ọlọ́run ọba àlékè ọlá so tó bá wá fẹ́ sínú inú àsìkò tádùá máa ń gbà torí pé inú ìdùnnú lọ́wọ́ tó bá ti fẹ́ sínú yẹn kọ́ bẹ́ lọ́hùn kan tí ń fẹ́ ṣùgbọ́n tá a bá ti fi èso sẹ́nu tán tára wa balẹ̀ ànábì wa máa ń ṣàdúrà kan pé dhahaba dhama'u àdúrà tá a máa ṣe lẹ́yìn sínú lọ sẹ́rí á ti jẹ nǹkan tààrọ̀ balẹ̀ kẹ́ ẹ tó ṣe kì í jẹ́ pé ńgbẹ̀ bá mú nǹkan tẹ́fẹ́ sí lọ́lẹ́ àmú lọ́wọ́ báyìí dhahaba dhama'u wabtalatil uruq wa thabata al ajru insha Allah àdúrà tá a máa ṣe tá a fẹ́ sínú ẹjẹ́ awilẹ̀ kan sí dhahaba dhama'u ẹ máa kọ́ lẹ̀ o èèyàn máa pè mí pé kíní inú àwẹ̀ mi tẹ̀ máa fi fóònù silent nínú ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله so inshallah ìpàdé di ní òru ní aago 4 àbọ̀ pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run. Ramadana èyí ṣojú wa Ramadana èyí ṣojú wa kí la ṣe f'Olúwa tó fi dá wa sí kí la ṣe f'Olúwa tó fi dá wa sí ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ ló ti sọnù ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ ló ti sọnù àwa kù àyìn lọ́hùn lógo àwa òkú àyìn lọ́hùn lógo Dùlíjàlálì wá gbọpẹ́ wa àwa òkú àyìn lọ́hùn lógo ẹ̀mí tó bẹ̀rẹ̀ ni kó tún parí ẹ̀ àwa òkú àyìn lọ́hùn lógo. Ọlọ́mọ ṣe lè ní ọ̀kan tí a tún fi pàdé mọ́ ìpàdé di 4:30 àwọn tájọ mẹ́tò wá sí etí gbọ́ wa lálẹ́ àfọwà Yusuf Adédoyin Ajánásì àjọ ń bẹ ní àyín ni bákan náà àfà Jami Mikael àjọ wà ń bí ni amójú ẹ̀rọ wa fún sáà tí a wà yìí
ọ̀gbẹ́ni Ajíbọ́lá Sàlámì àwọn náà ni wọ́n tẹ̀ tí a fi ń gbọ́ wa dáadáa ní ilé. Àwọn sásù àti àti ń gbádùn wọn láti àárọ̀ àwọn náà ní sá Suleiman buni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè. Fún àtàbá ní ìbéèrè kan àbí kejì lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká pò wọ́n sí orí nọ́mbà yìí àbí ká tẹ́ẹ̀sì mẹ́sẹ̀gì 070-1064-39. ẹ jẹ́ ká tún farabalẹ̀ kọ́ ní ẹ̀kan sí 070-1064-39. orúkọ tèmi ni Ridwanullahi Muhammad Jamiu aka méjì ó bàjẹ́ oníwàkà sunna. Kí a má gbàgbé ìpàdé di ní ìdájí òní pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́m ní aago 4:30 ìdájí títí di aago 5 ní gbogbo òru àwẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́m. òun náà ni ètò yóò máa dé sí etí gbọ́ wa. kọ́lọ́n kó gbà níjọ́sí fún wa. Ma'as salam.